Ẹ bá ń jíjó ọmọ òwe, ẹ bá ń jíjó ọpẹ́ òwà, Kàmọ́lá ti ń ṣọjọ́ ìbí, ẹ bá ń jíjó ọpẹ́. Bílẹ̀ bá ti ń mọ́ tílẹ̀ ń ṣú, ó yẹ ká ṣèrántí ọjọ́ ìbí wa, torí ọjọ́ abínisáyé ṣe pàtàkì lókè èèpẹ̀. Jẹ́jẹ́ láyé Ájìyá Ìdáyà àtàyà Abdulwasiu ló pè mí sórí aago. Ó ní jẹ́jẹ́ láyé òní ọjọ́ 13 oṣù kìíní ọdún 2022 ní Kamalat Oyindamola Àyànbímpé bọ́mọ ọdún 10 lókè èèpẹ̀. Oyindamola Ọpẹ́yẹmí Kamalat okú ayoríkádùn òní. Mo ní okú ọdún okú ìyèdùn abá ọdá múṣòmúṣò fọ́ba ọ̀gá ògo ọmọ olóde òkúta. Kamalat ọmọ Abdulwasiu ọdọọdún ní pèrègùn ń dáṣọ tuntun. Níwòyí àmọ́ ọdún kí o dàgbà nínú ìmọ̀. Àríkẹ́ dídùn ní tẹ̀pà, dídùn ní tìrèké, dídùn ní tóyin. Nǹkan bí ìdùnnú ò ní tán nínú ìgbésí ayé rẹ ọmọ Abdulwasiu. Kamalat ọjọ́ lọ́jọ́ àbí ọsáyé títẹbí tarátọ̀ rẹ̀ káwọn òbí ẹ̀ kú ewu ọmọ. Ewu ọjọ́ náà rèé o, ó tọ́ka dúpẹ́ lọ́wọ́ ọba adániwáyé. Àwa bá o dúpẹ́ lọ́wọ́ yá rọ́bì lókè torí o ṣe gángan àwọn òbí ẹ̀ ò rò ó káàkiri. Yá rọ́bì adúpẹ́ o, Èdùmàrè ò ní fèyí ṣàṣe mọ́. Ọpẹ́yẹmí Kamalat kọ́ba adániwáyé ó dá ọ sí fún wa. Àrídùnnú ló jẹ́ fáwọn òbí rẹ̀, òní dàrí ìbànújẹ́ lọ́lá ó ṣe ńlá ànábì Muhammad. Ìyá àti bàbá rẹ̀ Ájìyá Ìdáyà pẹ̀lú Alhaji Abdulwasiu kó fàṣírù gbogbo Ajégúnlẹ̀ pátá ní kí n máa kí ọ. Wọ́n ní àwọn òní máa sàré ẹ̀gbọ́n àtàwọn àbúrò rẹ̀ ní kí n máa kí ọ. Wọ́n ní okú ayoríkádùn lókè èèpẹ̀. Abdulrahman ní kí n máa kí ọ. Ó ní òní fọdún èyí ṣàṣe mọ́. Kamalat jẹ́ kí n bá ọ sáré dénú ilé bàbá tó bí ọ. Ẹ̀yin lọ́mọ olóde òkúta abòkè díẹ̀ ṣoògùn. Ọmọ ògé bàbá sẹ́sí lẹ́sẹ̀ ọkọ̀ òjìdáde ẹ̀rá ọmọ bẹ́ẹ̀ ṣe ń jẹ́ ko bàbá àti máa mi lẹ́ngbẹ́. Pẹ̀kẹ́ ọlọ́rà mi ò lè ojúgbélé ojú yan gbọ̀ǹkọ́ tètè kan tè bá lùlù ọ̀rà. Àríkí tàkì máa gbókè ọ̀rá dàdé èké lóbìnrin òkun nímọ̀dẹ ọ̀dàlẹ̀ lóbìnrin ọ̀rà. Tó o bá gbá wọn lọ́rùn ẹsẹ̀ mú wọn a máa yín mú wọn a máa yín nu. Kò bá wọn débì kọ̀ọ̀kan ibi pẹlẹbẹ ìtàn ló bá mọ. Tí mo bá bọ́ ọ dénú ilé ìyá rẹ kò léèwọ̀. Ṣàárẹ̀ Olúpàkọ Àwùjọ ni iye tó bí ọ. Akínyànjọ́ ọmọ Ajíbógun jó ọ̀kàkà forí sọgbá ọmọ Olúro rẹ̀. Ará òjé òru ọmọ Ajíròjọ́ ẹmu. Èròjí ní kùtùkùtù rọ́ta lọ́nà ẹ̀gọ́. Koríkobìnrin ni mí máa dòdò sọsẹ̀ máa rìn géèrè. Igbóbìnrin ni mí máa dòdò sọsẹ̀ máa rìn gàràrà. Igi àìmọ́ ti lóhùn òní jẹ́ kógun ó jàlú Ṣàárẹ̀ Olúpàkọ Àwùjọ. Ọlọ́tàn yan bí n lólú nìyí Ìkòyí ọmọ ẹrù Ọ̀fà. Ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ agbọ́lù ogun sọ̀dí wùkẹ̀. Ogun òjàjà kókó yín lóde Ṣàárẹ̀ rí. Ẹ̀yin lọ máa lùlù ogun ọmọ alùlù ọ̀tẹ̀ nínú ilé ìyá rẹ̀. Tí wọ́n bá ń béèrè wípé ta ló ti ń kọrin ewì látẹ̀ẹ̀kan. Rasheed Ọbáṣọlá jẹ́jẹ́ láyé lèmi ń jẹ́ Làwálì bàbá tó bí mi lọ́mọ.